arákùnrin kan tó ń da social media láàbù nìsín MsBaba tí n bá ní MsBaba ọ̀ ní RIP kí mo pè é kí mo pè é bí n bá ní MsBaba ọ̀ ní RIP. Ọlọ́run sọ̀rọ̀ ní àlùkùránì ìwọ òwò amú àlùkùránì ó wà mọ àlùkùránì ṣẹlẹ́yà ó lè bọ́lọ̀ dáadáa ọwọ́ ń sí àwọn èèyàn lọ́nà ìdáná òbí ọlọ́run rí èèyàn tó lè pa wọ́n mọ́lọ̀ ó pa ọmọ àárín dé. Àlùkùránì tọ́lọ̀ mi ń bá gbogbo ayé sọ̀rọ̀ ni wọ́n wá ní wọn lọ́lọ́ pa ìwọ́n ń pe àlùkùránì lẹ́wọ̀n. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa rí ní abala àríwísí tí àwọn mùsùlùmí yìí àwọn ẹrú lárúbáwá yìí tí wọ́n á máa kọ MsBaba RIP. Ìtumọ̀ RIP tí wọ́n ń sọ ni wípé remain in power. Bóyá ẹ̀yin ò mọ̀ ìtumọ̀ ènìyàn remain in power. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Allah kò lè ṣe nǹkan kan, irọ́ lásán ni. Kọ́rọ̀ mi ba lè yé yín, ẹ ká lọ sí Quran chapter 18 Suratul Al-Kahf verse 110. Ó ní sọ pé abara ni èmi bí irú yín, wọ́n ń fi ìmísí ránṣẹ́ sí mi pé ṣìgìdì yín ṣìgìdì ọ̀kan ṣoṣo ni. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá ń retí ìpàdé olúwa rẹ̀ kí ó ṣe iṣẹ́ rere, kò sì gbọdọ̀ fi ẹnì kankan ṣe akẹgbẹ́ níbi ìjọsìn fún olúwa rẹ̀. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé Muhammadu èèyàn bí èmi àti yín ni o. Ẹ ká tún lọ sí Quran chapter 41 Suratul Fusilat verse 6. Òun náà tún sọ pé abara bí irú yín kúkú ni èmi náà, wọ́n ń fi ìmísí ránṣẹ́ sí mi ni pé ṣìgìdì yín tí ẹ gbọdọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo ṣìgìdì ọ̀kan ṣoṣo ni. Nítorí náà ẹ dúró ṣinṣin nínú ìjọsìn kí ẹ sì tọrọ àforíjì ní ọ̀dọ̀ rẹ̀. Ègbé sì ni fún àwọn ọ̀ṣẹbọ. Nǹkan tí mo fẹ́ kẹ́ tún mọ̀ nú áyà yìí ni wípé Muhammadu èèyàn bí èmi àti yín ni, abara bí irú wa ni, kò sí nǹkan tó special ń pa ẹ̀. Gbogbo nǹkan tẹ́ ń ṣe ni Muhammadu náà ṣe, kò rí nǹkan kan, ó kàn lo scope as a scope man wípé Allah ti pé òun wípé ṣìgìdì ẹyọ kan ṣoṣo ni kán jọ́sìn fún. Ẹ má gbàgbé pé ṣìgìdì tí wọ́n ń jọ́sìn fún ní ilẹ̀ Mẹ́kà tẹ́lẹ̀ about 360. Ó wá ń jẹ́ kó yé wọn pé èèyàn bíi tèmi àti yín báyìí níṣẹ́ nǹkan tó ń fi hàn mí ni pé ṣìgìdì ẹ gbọ́dọ̀ jọ́sìn fún ṣìgìdì ẹyọ kan ni, ìyẹn Allah. Your Allah is one Allah, one God. So God òun ni ṣìgìdì nǹkan tá à ń forí balẹ̀ tá à ń bọ. Ẹ jẹ́ kí ó máa yé wa dáadáa. God òun ni deity, nǹkan tá à ń bọ, nǹkan tá à ń kúnlẹ̀ bọ. A ò kì í bọ Ọlọ́run Lódùmarè, Ọlọ́run Lódùmarè ò nílé. Ní báyìí tá a ti mọ̀ pé Muhammadu èèyàn bí èmi àti yín báyìí ni. Ẹ jẹ́ ká wá lọ sí Quran chapter 69 Suratul Al-Haqqa verse 40. Ó ní dájúdájú Al-Qur'ani ni ọ̀rọ̀ òjíṣẹ́ alápọ̀nlé, wípé ìwé tẹ́ ń wò yìí ọ̀rọ̀ ẹnu Muhammadu ni. Muhammadu sọ pé, Jibril sọ pé, Allah sọ pé òun níwé yìí. Allah ṣìgìdì ni, òjíṣẹ́ Allah ni Muhammadu. Àfáà tó bá sọ fún yín pé ọ̀rọ̀ Ọlọ́run níwé yìí, irọ́ ló pa. Ẹ sọ fún yín pé àfáà irọ́ lẹ̀ ń pa. Ọ̀rọ̀ ẹnu Muhammadu òun ni ìwé yìí. Muhammadu wá sọ pé, Jibril sọ pé, Allah sọ pé, wípé wọ́n ń fi wọn òun nínú ìmísí. Ẹ mọ àwọn prophets tó máa kọ́ sọ pé arákùnrin dúró, ẹ̀mí Ọlọ́run sọ pé kí n sọ fún ẹ pé irú ẹ̀ ni Muhammadu. Ẹ mọ̀ báwọn yẹn náà èèyàn bíi tiwa ni wọ́n. Irú ẹ̀ ni Muhammadu. Nǹkan tó lò fún àwọn ọmọ lárúbáwá nìyẹn láti fi gba ilẹ̀ wọn. Ẹ jí ẹ má sùn, ẹ padà lọ sílé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kí ẹ lọ máa bá wọn ṣe. Ẹ̀sìn Islam láti òkè délẹ̀ irọ́ lásán ni. Ṣé rí gbogbo àwọn àǹfààní tẹ́ rí wọn ò mọ nǹkan kan, ẹ̀yin lẹ́kàn ń fojú pé wọ́n mọ nǹkan wọ̀n lẹ́yìn kan ka lárúbáwá. Tó bá ti fẹ́ lọ sí òde wọ́n kàn ra mọ́ àwọn ìtọ́ bá fẹ́ lò tó fẹ́ fi parọ́ fáwọn èèyàn, wọ́n á wá lọ máa kà. Ẹ̀yin èèyàn wa ẹ lọ ka Quran ní èdè tẹ́ gbọ́yé. Ẹ má lọ bá àfáà o, ẹ má lọ bá àfáà, wọ́n máa parọ́ fún yín ni. Kò sí nǹkan tó kàn wá pẹ̀lú Islam. Àwọn ọmọ lárúbáwá ló ní, ìtàn àwọn ọmọ lárúbáwá ni wọ́n gbé wá láti fi kó wa lẹ́rú, láti fi sọ wá di èrò ẹ̀yìn, láti fi bà ilẹ̀ Yorùbá jẹ́, kí wọ́n sọ ilẹ̀ wa di Sudan, kí wọ́n sọ di Afghanistan. Àwọn àrọmọdọ́mọ wa kan lè máa pa wọ́n ní ìpàsípayọ. Ẹ jí ẹ má sùn, ẹ padà lọ sílé yín.
nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.